ẹnìkan la fi fẹ́rú ẹnìkan la ní kó mú ọṣẹ lé ẹnìkan la àmójútó ló fẹ́ dẹ̀ bá máa ń lọ́wọ́ ẹ̀mọ́jìrì òṣèlú lọ́wọ́. àti ṣe bí Ọ̀yọ́ láàrin. Kaka TV ọlọ́rọ̀ bá gbọ́ kí n lọ lọ́rọ̀ ó ṣe. wọ́n náà wá sí Òṣogbo lẹ́nu nínú ọ̀sọ̀ mẹ́jọ ni mo fẹ́ sọ̀tún máa ní méjì péré ní ìwádìí. àwọn tó pè wá gẹ́gẹ́ wọ̀nyọ́ wọ́n ti sọ ìtàn bí wọ́n ti dẹ́gbẹ́ wọn lẹ̀ ṣùgbọ́n àti wọ́n láyé wa wọ́n fi àpè 1920 lẹ́dá ẹgbẹ́ yìí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbàgbé 1920 ṣùgbọ́n ìgbàgbọ́ wà tó ti pọ̀ dálẹ̀ wọ́n fòrò bájẹ́ ti fòrò ẹ̀ òwò fẹ́. àti ṣe bí Ọ̀yọ́ láàrin. wọ́n sọ àwọn tí ó kú ẹgbẹ́ yìí ẹ̀ tó ti kú torí náà. àwa nítorí Ọlọ́run á sì sábà fáwọn tó dáa kọ́ ni tó ti dẹ́gbẹ́ ìrọ̀lẹ́ ẹ̀sìn lọ. ọdún tó àti wọ́n wá ṣòro yìí ibùsọ̀ mẹ́rùn-ún àbí mẹ́fà ní ọba àtàwọn adéyẹlé tó wá pàdé wa. bàbá kan wà ní Òṣogbo lẹ́wọ́n tàbí ẹ̀ tí wọ́n dáàbò sínú ìwé wọn. bàbá Lábísí ní agboolé Ọ̀yọ́ l'Óṣogbo ó sì lè mọ̀ dáàbò rẹ̀. àwọn bíi mẹ́ẹ̀ẹ́dógún ti kọ́kọ́ mú ṣòfò nínú Òṣogbo pọ̀ dábọ̀ wọn. ìyá adáwó tó kọ́ dáwó Òṣogbo lọ́pọ̀ lọ́pọ̀ dábọ̀ rẹ̀. àwọn mẹ́jọ ti kọ́kọ́ mú aṣàdéhẹ́ pọ̀ dábọ̀ wọn. ó yẹ kí. àti ṣe bí Ọ̀yọ́ láàrin. Ọ̀yọ́ ti ṣe bí bàbá ẹ̀. Ọkùnrin parí pẹ̀sẹ̀ ẹni tó bá lè kọrin parí pẹ̀sẹ̀ tó sì lé òkè òkè rẹ̀ ó lè tún àfọ̀ tábà yẹn ní ìwọ̀n. nípa àgbórí ajá àgbórí kòkòrò àfiṣe àti ní gómìnà àti ní gómìnà sọ́jà àgbórí yàtọ̀ kí akẹ́rì àwọn ọ̀dàgbà tó dá mẹ́rẹ̀. màá tún padà wá níjọ́ mi kí gbogbo wa lọ́gbọ́dọ́gba tá a fi bára wọ̀ sọ̀rọ̀. ìfọ̀lẹ́ mi ò dúpẹ́ fún bí àwọn Ọ̀yọ́ tí wọ́n gbà wọ́n ní àlejò nínú Òṣogbo. Jésù náà ní òde ìtàríkì ọrọ̀ ajé Òṣogbo wọ́n lè kó pẹ̀lú ṣe. gbogbo bẹ́ẹ̀ ìyá Ọlọ́run àti ṣe bí Ọ̀yọ́ láàrin. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni pọ̀. àwọn tó kọ lọ́wọ́ náà ni àwọn ọba. nílẹ̀ Yorùbá ní àṣà lọ́kàlọ́kọ̀ ní parí. èdè tá a sọ yìí tẹ̀lé àti gbọ́ tó yé wa. èdè ibo ni ló dálẹ̀. èdè Ọ̀yọ́ ni. èdè Ọ̀yọ́ yìí ni a kọ́kọ́ fi kọ ìwé ìròyìn Yorùbá ní 1862. àwa Yorùbá ká wà ní Òṣogbo ní Ẹdẹ ní Ìrákìtì ní gbogbo wa ní Ọ̀yọ́ ní Ìkírun ní gbogbo ẹ̀ ní. àwọn akọ́kọ́ ṣètìjọba cabinet system. àwọn tó wá gbé cabinet system yìí àti ṣe ní àkìdá. àti ṣe bí Ọ̀yọ́ láàrin. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹ̀. ọgọ́rùn-ún ọdún tàbí alẹ́ ní ẹ̀sì ṣẹ̀dá wọn lọ́dọ̀ ìbá fẹ́rẹ̀ ní ráùf àti ìṣọ̀jà ní ọdún láṣẹ. àgbàtàrà ló lọ sógun gbòdé ó lóun pa èèyàn mẹ́fà mẹ́fà. wọ́n ní ká olúmọ náà ló tẹ̀lé ní mẹ́fà bá ó sì dàgbà sọ̀rọ̀ mẹ́fà láti omi tó ní bá àbárí ti ogun àríjì rẹ̀.
bẹ́ẹ̀ bá mẹ́rin ẹ̀gbọ́n erin tẹ̀ bá tó ṣàìdí ẹ̀ lọ bẹ́ẹ̀ bá bá àwọn bàbá tuntun ẹ̀ wọ́n ní ìjọba àbẹ́ bẹ́ẹ̀ táwọn sábẹ́ kò ní kó máa lójú o. ìlú náà wá gbòòrò títí ìran gbòòrò wọ́n tún dá ìlú ọ̀dọ́ pé gúlẹ̀ ní South Carolina Amẹ́ríkà á sì fún ìjọba àwọn ìjọba tó ń pọ̀ lábẹ́. Bahia, Brazil, Ecuador, Chile. Chile of Ireland. àti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni. Cuba. Mo dúpẹ́ lọ́rọ̀ pé ẹ bá àṣà àwọn bàbá ńlá wa jẹ́. Ìtẹ́ bẹ̀rẹ̀ sí láti ìlú yìí, aṣọ aró ní aṣọ òfin ní rúhu. Aró dídá àdìrẹ. Ẹ tún fẹ́ tají. Tó bá ti dájú pẹ̀lú ògbó Ọlọ́run tó bá ti rí wa rárẹ̀ mi gẹ́gẹ́ bí aláàfin mi ò lè wọ fẹ́ lóò tí wọ́n ti jẹ́ lọ́run lókè ju aṣọ àwọn bàbá wa lọ. ilé làwọn o ṣàṣe ìmọ̀lẹ́ ọkọ̀ ara wájú kò rí bílàdé àjábìsì tó wà lórí ti oúnjẹ fún ẹnìkan la fi fẹ́ rú ẹnìkan la ní kó ní ọṣẹ lé ẹnìkan la àmójútó ló fẹ́ dẹ̀ bá máa ń lọ́wọ́ ẹ má jèrè òṣèlè lọ́dún lásìkò. ẹ̀ẹ́dùn wá fẹ́ kí n kí ọba Jímọ̀ Ọlánìpẹ̀ fún. àti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni. ní 1886 nígbà tí wọ́n fẹ́ parí ogun gírídì wọ́n á ṣèwé àdéhùn ìwé àdéhùn tí ó ṣe July 1886 ló ṣe. ọ̀wá ó ní òun ó máa wà ní ipò àbúrò Fáláàfin ní láéláé ó wà ní ìwé àdéhùn tí wọ́n ṣe. ẹni tó bá fẹ́ mú ó wà ní Federal Ministry of Information National Archives Ìbàdàn. tí wọ́n bá tó ti Ìbàdàn lọ wọ́n lè kó Àmájẹ́ 15 library dé London England. tí ẹ bá fi ẹwà sọ̀yọ̀ wọ́n mú jáde fún un. Akíkàkà TV. Ọlọ́rọ̀ bá gbọ́ kí n lọ lọ́rọ̀ ó ṣe. Akíkàkà TV. Ọlọ́rọ̀ bá gbọ́ kí n lọ lọ́rọ̀ ó ṣe.